Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí onílé lóko lọ́rùn lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ wọn máa ń di. Bákan náà, ẹ ò ní rán gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, Ọlọ́run ó ṣe o, Ọlọ́run ó ṣe nítorí wípé olódodo padà kú sípò ìkà, self determination ni. Ọlọ́run ti padà yọ ọ́. Ta lẹni tọ̀hún? Gbogbo wa, mo ṣe bí gbogbo wa la mọ arákùnrin kan tí wọ́n pè ní Sunday Jackson, èyí tó bá Fúlàní jà, tó jẹ́ wípé Fúlàní ló kọ́kọ́ yọ àdá láti pa, tó dẹ̀ jẹ́ pé ọwọ́ tiẹ̀ yára, ó pa Fúlàní yẹn padà. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ tí wọ́n padà dájọ́ pé kí wọ́n lọ yẹgi fún, tí wọ́n padà dájọ́ kú fún ìyẹn Sunday Jackson. Gbogbo ọmọ Yorùbá tí Ọlọ́run ti padà wá bá a ṣe, àdúrà àti gbé àwa ọmọ Yorùbá ó ti gòkè tọ̀ Ọlọ́run lọ. Ǹjẹ́ ẹ fẹ́ gbọ́? Ìdílé àwọn agbésùnmọ̀, ìdílé àwọn Fúlàní, bẹ́ẹ̀ ni ìdílé àwọn Fúlàní tí wọ́n pa èèyàn wọn yìí, ó ti jáde o. Wọ́n ti ní àwọn ṣe àforíjì fún Sunday Jackson. Wọ́n láwọn ṣe àforíjì fún nítorí wípé n tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà. Ọ̀bẹ gọmọ lọ́wọ́, ọmọ sọ̀bẹ̀nù, ọ̀bẹ ṣáà ti ṣe ohun tó fẹ́ ṣe, tó túmọ̀ sí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀, wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà wípé ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ dákun nínú ọlá ńlá yín, ẹ bá wa pardon ẹ̀, ẹ bá wa ṣàánú arákùnrin yìí. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé kò tí ju ọ̀sẹ̀ méjì tí Supreme Court tí wọ́n dájọ́ hanging death sentence, ìyẹn ọjọ́ pé kó lọ yẹgi fún Sunday Jackson, ìyẹn àgbẹ̀, tó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ dìde. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ìdílé àwọn olóògbé, ìyẹn ìdílé àwọn Fúlàní yìí, wọ́n ti dìde o. Ìyẹn Buba Bawuro, wọ́n ti dìde, wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba. Wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba, pàápàá jùlọ international human rights lawyer Emmanuel Ogebe. Wọ́n ti bẹ̀bẹ̀, wọ́n ní èyí tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nítorí wípé a ṣáà lè sọ wípé ká tún pa ẹni tó ti kú. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bẹ̀ ìjọba ni o wípé kó dákun kí wọ́n fi arákùnrin náà lẹ̀ kó lè padà sí àárín èèyàn. Bẹ́ẹ̀ ni wọ́n ní pé kí wọ́n fi lẹ̀ kó lè padà. Ẹ wò ó gbogbo ọmọ Yorùbá, ṣe rí i pé ariwo tá a pa nìyí o wípé Ọlọ́run má jẹ́ kí olóore ó kú sípò ìkà, pàápàá jùlọ self determination ni. Ṣùgbọ́n a dúpẹ́ o, a dúpẹ́ pé orí ti kó ẹni yìí yọ, torí bí bẹ́ẹ̀ kọ́ ṣé bí wọn bá tún ṣe pa òun náà gbé nìyẹn. Ẹ já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa, ó ní ṣe rí pardon tẹ́ ẹ sọ pé kó pardon yìí, ṣé kò ṣe pé wọ́n ní nǹkan míì sínú? Bẹ́ẹ̀ ni o, ó nítorí eléyìí tó jáde fúnra wọn, ìtọ́ sọ pé kó pardon yìí, ẹ fura o, ẹ fura. Wọ́n ní Supreme Terrorist Court has never sentenced any Fulani Muslim terrorist to prison. Bẹ́ẹ̀ ni, tá bá máa wò gbogbo èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ ìkà fún wa, gbogbo èyí tí wọ́n fi ń pa àwọn ènìyàn wa, a ò gbọ́ wípé wọ́n fi ọjọ́ kan dájọ́ ikú fún wọn. Ṣé ká wá sọ pé torí pé arákùnrin yìí jẹ́ Kristẹni ni wọ́n fi dájọ́ ikú fún? Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan jẹ́ kó yé wa wípé ṣé ẹ̀ṣẹ̀ ni ká sọ pé self determination ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ ni? Kì í ṣẹ̀ṣẹ̀ náà. Ó ṣe wá di wípé ohun tá à ń dájọ́ ikú fún, ara tá à ń sọ nìyẹn o wípé ìlú yìí ti tán, àní àwọn ará bíi bóyá ká sọ pé wọ́n ń rí ìgbádùn nínú bó ṣe ń pa wá ni. Torí
now ẹ̀yin ẹ̀wọ̀ ilé ìsìn tí kì í bá ṣe àwọn ẹbí tó tún jáde sìn wọ́n á ti lọ pa ilé náà dànù àbí wọ́n á ti lọ pa ilé náà dànù ẹ wo bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ yóò ní à gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ arákùnrin náà ní dáadáa bẹ́ẹ̀ ni ǹjẹ́ ẹ mọ iye owó tí arákùnrin yóò ti gbé sílẹ̀ kó tó di wípé àwọn ẹbí jáde wọ́n wá sọ ilé lẹ́nu Sunday Jackson orí ti bẹ́ẹ̀ ṣe o yíyá tètè jápa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kó lọ sí ilẹ̀ adúláwọ̀ mi kó lọ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun bẹ́ẹ̀ ni dẹ̀ má gbàgbé pé gbogbo ọjọ́ ayé ẹni kó máa fi wẹ̀yìn nítorí àwọn arábí sì lè padà wá láti wá ṣe é lọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n lè padà wá láti wá ṣe é lọ́ṣẹ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yẹ wá ó ní Fúlàní ò ń dáríjì yàn ṣùgbọ́n eléyìí ẹ fura bẹ́ẹ̀ ni ẹ fura nítorí náà ẹ̀yà máa ṣe nítorí tì rẹ̀ làpárò fi ń ríran bẹ́ẹ̀ ni o nítorí àwọn arábí wọ́n lè padà dé kó wá ṣe ní àgbò tó tàdí mẹ́yìn kó má jẹ́ tilé ẹ̀ ni wọ́n máa parun bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé wa ó ní ọwọ́ Ọlọ́run ló bẹ níbẹ̀ ẹ̀jẹ̀ afọpẹ́ fọlọ́run nítorí ilé ẹjọ́ ti dájọ́ kú fún ṣùgbọ́n Ọlọ́run sọ pé tí yín lẹ ṣe o ẹni sì máa jáde Sunday Jackson a jẹ́ pé o sì ní ohun tó fẹ́ ṣe láyé ni o ṣùgbọ́n àmọ̀ràn wa sí ẹni pé gbọ̀bàtẹ pẹ́pẹ́pẹ́ lọ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun níbòmíì nítorí gbogbo wa la mọ̀ pé Fúlàní ìdáríjìyàn bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọn ìdáríjìyàn bọ̀rọ̀ ẹ wo Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ìdí tá a fi ń pariwo fún yín ni pé ẹ̀jẹ̀ á pín kóníkálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀jẹ̀ á dìde ká gba orílẹ̀-èdè wa kúrò lọ́wọ́ àwọn ìka ènìyàn la ṣe sọ pé ẹ̀jẹ̀ á ṣera wa lóṣùṣù ọwọ̀ nítorí tá a bá ṣera wa lóṣùṣù ọwọ̀ wọn ò ní lè ráyè wọ àárín wa ẹ wo ẹ̀yà mi bàbá mi ẹ bá wa bó o kó lọ fà ẹ share ẹ like ẹ subscribe ẹ tẹ sójú ẹ jẹ́ yàwó yẹn lọ́tí pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé a ó máa bẹ ọ bí ẹni bẹṣu àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ náà o gbogbo ẹni tó bá máa láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá Nation Ọlọ́run àbùkún fún orílẹ̀-èdè tèmi o mo fi ń kí yín wípé ó dàbọ̀.